الله وبركاته. الحمد لله رب العالمين إله الأولين والآخرين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين سيد القونين والثقلين وإمام الحرمين وعلى آله وصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. Akíọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ atọrọ gẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ ní ọmọ pẹ̀lẹ́ àmì Nabi Muhammad nìkan kó máa bá wọn ará ilé rẹ̀, kó máa bá wọn sọ̀hábà rẹ̀, kó máa bá wọn tábì èdè àwọn tábì èdè ní gbogbo àwọn afá wa tán mú wa mọ àwọn tá a kọ́kọ́ ṣàdúrà fún síwájú yìí. بياتي بواشيك آدم عبد الله الإلوي رحمه الله تعالى. بواشيك كمال الدين الأدبي تجمد الله برحمته. بواشيك لبجي بوا برجي دوما أو أفين كوكاوا سواتي لو تانجا فاني ما دارما. إيه ده بقى فوا بياتي بوا مدير المركز الشيخ حبيب الله آدم عبد الله الإلوي زاد الله عافية وسلام. Àlékún ẹ̀mí gbogbo àlékún àlàáfíà ara fún bàbá Lagege. Àwọn ọmọ bàbá Lagege náà ni. Ẹjẹ́rìí bàbá Sheikh Daoud Alfala. Ẹjẹ́rìí àwọn afẹ́ nìkọ̀ọ̀kan wa. Afá mi Sheikh Abdul Fattah Yasin. Zada Allahu rahmatan. Eléyìí ni short clip kan tí mo fẹ́ rọra sọ̀rọ̀ lé lérí. Tora Nabi Muhammad sallallahu alayhi wa sallam ọkọ wa lẹ́kọ̀ọ́ gan bí ẹ bá ń wù ẹ̀kọ́ pẹ̀lú tá Nabi bá wí wallahi ọmọdé ní àpọ́nlé. Wọ́n du ọmọ bàbá Lagege ọ̀trẹ́n àwọn ọ̀tá sì gbé gan àtàwọn tí wọ́n wá ṣubú ẹni. Ọwọ́ adáde ní àpá Jaqmal. Ọ̀rọ̀ yẹn jáde alákọ̀ọ́kọ́ ibi méjì ló ti jáde. Ọ̀kan jáde látọ̀dọ̀ àfáà Jabata lọ́nà yẹ̀yẹ́, lọ́nà ìkanilábùkù, lọ́nà ìsọ̀rọ̀ sí bàbá ẹni. Ìkejì jáde látọ̀dọ̀ bàbá wa Imam, bàbá wa lọ́nà ní Imam àgbà fún gbogbo ìlú Offa afisahullahu wa ra'ah. Àwọn méjì wọ́n wá àwọn yẹn tàbí ọ̀rọ̀ bàbá Imam lérí àfáà Jaqmal sọ̀rọ̀ àtàn èyí tó jẹ́ látọ̀dọ̀ àfáà Jabata direct sọ́dọ̀ àfáà Jaqmal ni. Àfáà Jaqmal látà inú lè bàjẹ́ torí pé afẹ́ lẹ́kọ̀ọ́ kan lérí àfáà Jabata mo gbádùn ìṣesí pé zari tọ́gí fi ìtùgẹ́yà nìyí. Téèyàn bá dá bọ́lọ̀ bá ti sọ yẹn nù bí èèyàn bá ní má ṣe ìtọ́ tí ọba lẹ́kọ̀ọ́ kún ẹ pílẹ̀ sáyé rẹ̀ torí kó á ní sọ fún wa pé waddu law takfuruna kama kafaru fatakununa sawa. Ìmọ̀ wọ àwọn èèyàn kápá ẹ pé káyé yín náà bàjẹ́ gẹ́gẹ́ bí tí wọ́n ti bàjẹ́ wọ́n máa wá rí yàn ní àṣà gẹ́gẹ́ bí tí wọ́n ti bàjẹ́. Àní ọ̀rọ̀ sọ lérè léwu lẹ́rìí bàbá wa Imam Offa. Bàbá alágbàríkà ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ òun ni pé ẹjọ́ bá pé yẹn sákìyèsí àfikọ́rọ̀ lè dá wasulhu khayrun. Ẹjọ́ bá pé yẹn sákìyèsí ẹjọ́ bá kọ́ yẹn sọ́nà kọ́dà kọ́ wá lọ́nà ìbínú àbí kọ́ wá lọ́nà àbùkù àbí kọ́ wá lọ́nà nǹkan mi téèyàn bá ti dá síwájú tó bá ti níwà síwájú tó bá ti lẹ́kọ̀ọ́ síwájú wallahi gbogbo tó máa sọ ara yóò mọ̀ tẹ́wọ́ gbà pé ẹlẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ yìí. Bàbá Imam Offa ká ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn nígbà wọ́n sọ wọ́n tún wá ká lónìí torí bẹ́ẹ̀ bá ti dé ipò gíga nílùú Offa ń bẹ̀ yẹn kò sáfà ní ìmọ́tótó wọn. nínú jáfà láyé táwa ń bẹ̀ Imam Offa tó
ní product ilé kéwù kan pé nínú àṣeyọrí mi ò mo lélẹ̀ ìlú ọmọ kéwù àlùbáríkà jáde. Ẹni tó lè bá ọba sọ̀rọ̀, tó lè bá àfá sọ̀rọ̀, tó lè bá arúgbó sọ̀rọ̀, títí tó àwọn èèyàn sọ náà bàbá wa sọ̀rọ̀ kan èèyàn gbọ́dọ̀ gbà pé àfá ní sọ̀rọ̀ yìí. Dídá bàbá Imam Offa àti ìwà pẹ̀lẹ́ wọn àti ìtọ́yàsọ́nà wọn àti mọ́tò nǹkan ṣe wọn gbogbo akẹ́kọ̀ọ́ ilé fún gbọ́rọ̀ wa ọba jẹ́ ní gbígbóná ni ọba jẹ́ ní tútù ni èèyàn gbà pé ẹlẹ́kọ̀ọ́ ní bá mi sọ̀rọ̀. Bí mo ti wá kí bàbá Imam Offa yẹn mo wá kí àbá Jaqmal àfi sọ Allahu wàrà ọlọ́run níjọ́ bàjẹ́ fún àbá nàlá ilẹ̀ ẹsẹ̀ àmínà ọlọ́run níjọ́ bàjẹ́ fún Sheikh Jaqmal. Torí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan sọ fún wa pé fa innal harba awwaluha al-kalam. Bí àgbákò bá ṣẹlẹ̀ bínú ilé family house bá dàrú bínú ìlú bá dàrú ọ̀rọ̀ náà ní ti pilẹ̀. Níjọ́ tí àwọn èèyàn gbé fídíò bàbá Imam Offa jáde ẹ máa pẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí a bá jẹ́ ọ̀rọ̀ jà èmi fẹ́ ṣe kí ni o èmi fẹ́ dá sí ọ̀yà madam lọ́ta. Àwọn ìgbà mo rí fídíò bàbá Imam àyà mi kọ́kọ́ já gẹ́gẹ́ bíi pé àfa àgbà ní sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ sí tí wọ́n ń tàbí ọ̀rọ̀ wọn yìí tí wọ́n ń lo fọ́tò wọn yìí ó jẹ́ onímọ̀ tọ́lọ̀ sì fún wọn láyé àfilẹ̀ fèsì. Àgbáríkà ẹnìkan wá láti àdàbíyà ẹnìkan wá láti mọ̀rìkàzíyà. Markasi sì ní tọ́ba ní ìtìzáàbì má ìbẹ̀rọ̀ kí nǹkan mísì papọ̀ gẹ́gẹ́ bí àwọn tó máa ṣe fàájì bí omi tí máa mísì papọ̀ mọ́tí gẹ́gẹ́ bí àwọn tí ẹsẹ̀ fàájì gẹ́gẹ́ bí omi tí máa mísì mọ́ àwọn mineral ní àlùbáríkà tọ́lọ̀ ní kọ́ jáde láàrin bàbá wa Aláàjì àgbà àti bàbá wa Sheikh Adam Abdullahi Lilo tí ogun bá wá fẹ́ ṣẹlẹ̀ tí ìjà bá wá fẹ́ ṣẹlẹ̀ ìmọ̀ ní àgbà púpọ̀ inú ilé kọ̀ọ̀kan sì ní kò sẹ́ni tí ò ní mọ̀lẹ́bí ní àdàbíyá ní mọ̀rìkàzí èdè ní sùmùrà mọ̀rìkàzíyá àdàbíyá sùmùríyà. Ìwà ń wo kọ́mẹ́ntì àwọn èèyàn àwọn kan wọ́n gbé wá pé ó ti lóní àwọn kan ò gbọ́ àwọn kan ò bìlífù pé ó fi lóní wọ́n lórí pé ẹ̀wọ̀ Imam Offa ní sọ̀rọ̀ yìí o tí àwọn Jaqmal bá wá jáde tó náà bá wá fèsì gẹ́gẹ́ bí akéèyàn àfà gẹ́gẹ́ bí amọ̀rọ̀sọ̀ àfà gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ àfà tó bá wá fún ẹlẹ́sìn wọn wà ní sàrífín. Ìbínú mọ̀rìkàsí yìí pọ̀ ìsọ̀tẹ̀ mọ̀rìkàsí yìí pọ̀ orí láwọn ánàmọ̀ kátà náà ní bẹ́ẹ̀ lára bàbá Imam Offa. Àyàmí wọn ń jà fún gbogbo kọ́mẹ́ǹtì àwọn èèyàn yìí sáwọn pé Kùránì sọ fún akọ́wọ́ ṣọ́ ara yẹtẹ́bi ọmọ mọ̀lùgàwù wọn wo olúwa kọ́mẹ́ǹtì àyàmí sàn já ipe àsùkútù àwùlẹ̀ kí àfọ̀jà pàdé wọn dà wọn máa fèsì wọn máa sọ̀rọ̀ tó ti bá jáde gẹ́gẹ́ bí ìmọ̀ ìṣesí àfọ̀jà pàdé àwọn àmì lè máa tàbí pé alákòóso àfọ̀jà yìí a'udhu billahi min zalik ọlọ́run sì ní yára padà sí mọ̀rìkàsí ana adamiyun Ádámù ọ̀dàmú ọkùnkọ̀ gbọ́lọ̀ ilé gangan. Àyàmí máa ń já pété máa jáde ipe aráyé ẹ má bà nǹkan jẹ́ o ẹ má ṣe kíní o ó ní máa túmọ̀ àbòsí. Wọ́n wá rí àfà Jaqmal lónìí ọlọ́run ní bala káyà fà náà yẹ tẹ́ ẹ bá fi àgbàlagbà sípò àgbà tẹ́ ẹ bá fi ẹni àpọ́nlé sípò àpọ́nlé tí ẹ bá dúró lórí pé ìmọ̀ ṣàtúnṣe gbogbo wa ìní bà kan jẹ́ ntí àbájá má lọ́ra ṣe yìí ṣàtúnṣe náà tó lọ́ra ṣe yìí ó múnà mi dùn púpọ̀ bí wọ́n fi bàbá Imam Offa sí ipò wọn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ wọn ọlọ́run tún wá ní káwọn náà tún wá láwọn èèyàn pé wọ́n pé ó fi lò ní
bàbá Lagege kò ní ò lè dínà rẹ̀ torí kìí ṣe amutí àpá kìí ṣe ó bàjẹ́ àpá kò dójú ti mọ̀nìkà tí kọjá ní akẹ́sà ó di àpá tábà wá ní bàbá mùdúrà máa sọ pé ọmọ yìí sọ ọmọ mi kò sí tọkàn kò àdìsá náà máa ma ní mẹ́nà bọ́sùn ní ìsìlámù mẹ́rí tẹ̀rùkú mẹ́rin àyà ni èsì àpá Jabata náà ló pé ọmọ ìyàwó fún tó pé kọ́ra nínú òdò òun lè àbá ìhìn ẹ̀pì ọkọ̀ bàbá kárìkù pé wọ́n àṣàtú ìjànlá anáfàjá pàdé pé bàbá Lagege ọ̀sọ́ pé èso ọmọ mi àbájá pàdé òsì bàbá Lagege lọ́kọ̀ jẹ́ níbi olè jíjà ni níbi ìwà àbàjẹ́ ni níbi sìnà ṣíṣe ni níbi ọtí mímu ni ntí ọkọ̀ mọ́dàsí ànábì ni mìíràn ó sì ní ìsìlámù mẹ́rì tẹ́rùkù mẹ́rin àyà ni ntí ọba ti kàn yẹn. àbájá pàdé wa gbọ́ yẹ pé Imam Offa àwọn tí wọ́n bá wù wọ́n kọ́ àwọn lẹ́kọ̀ọ́ papọ̀ mọ́ gbogbo àwọn nígbà tí ó fi lágbá láàrin mọ̀rìkà sí àtàdàbí ni pé ká gbogbo kọ́ bá bẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ ni Imam Offa sọ má fi ọkọ̀ olókọ̀ má fi bá ọkọ̀ má fi ọkọ̀ àbá rẹ má fi bá àwùjọ jẹ́ wọ́n lè jẹ́ ọkọ̀ bá rẹ ọ̀rọ̀ lè kéwú bẹ̀ ni jókòó bá rẹ ẹ̀ẹ́dẹ́gbọ̀n ni Imam Offa ti sísọ wọn ò sísọ rárá wallahi kalimatu haqqi ọ̀rọ̀ tọ́ ni mo ti rí nìyẹn orí dàbí àgbàtẹ̀ bàbá Jaqmal ti lò mo gbọ́ pé náà kọ́ ìdá ni bó sì rí náà nìyẹn ìdí torí pé ẹgbẹ́ bá ní àdàbíyàrá wa lágbára òun sọ ẹgbẹ́ bá ní ọmọ bàbá Lagege là wa Yorùbá lòun sọ ẹgbẹ́ ní àdàbíyà àti mọ̀rìkàsíyà àti sùmọ̀ríyà lágbára làwọn mẹ́ta jọ ṣe kí ni o wọ́n jọ sọ ọmọ bàbá Lagege ọmọ bàbá alájí àgbà ọmọ bàbá wa lágàjì Yorùbá rẹ̀ ni torí kí ni aráyé àdàbí ìyàtú ẹ̀rí pé yíyà yẹn ọ̀nà pẹ́kẹ̀ ṣe kékeré la wà ní ẹ̀rí pé yíyà tó wà ní pọ́ọ̀tà àdàbí ìyàtú inú ká máa lọ sí mọ́tàrú Sinai kíyà wọn máa jẹ́ kí ni o yíyà ní mọ́tàrú Sinai àdúgbò máa jẹ́ yíyà Misbah tabali àdàbí ìyàtú kọ́mọ yantasibuna ila Sheikh tajil adab àdàbí àwùjọ kaná tó sàfihàn ara wọn sọ́dọ̀ tó kẹ́kọ̀ọ́ tọ́jọ́ ọmọ pé bàbá Sheikh tajil adab àdàbí ìyàtú lọ́nà mọ́tàrú Sinai torí pé kakò síwájú mọ́tàrú Sinai àdàbí ìyàtú ṣùgbọ́n tabali takarratu min kini o min madrasati sumrati kamaliyati adabiyati wasunu sifa nisba nìyẹn irú rẹ̀ náà wà lẹ́ni tó bá wà lọ ti mọ̀rìkàsí náà bẹ́ẹ̀ mọ̀rìkàsí yà ó ìtọ́ pé mọ̀rìkàsí yà ó kọ́mù yẹn tẹ̀síbílẹ̀ la Sheikh Adam bẹ́ẹ̀ ni abátú wa lò síbi àwọn kìnìún yóò ìmọ̀ ẹ̀kọ́ ń bẹ lọ́dọ̀ àwọn tani o lọ́dọ̀ àwọn ìjọ àlùmọ̀rìkàsí yà àgbà pé yà nísbà nílé ìrún náà sẹ́rí ẹni tó sọ pé àdàbí ìyàtù ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn ọmọ alájí àgbà àwọn ọmọ Sheikh Tajul àdábì ọmọ Sheikh Tajul àdábì kan tó bá wà lọ léwu àti ọ̀dà àwọn aṣọ Yorùbá sí pé máa jókòó bàbá rẹ má pariwo àdàbíyà ìtumọ̀ rẹ̀ náà ni pé má pariwo pé ọmọ àbá alájí àgbà mọ́ má kọ́kọ́ bàbá àbá alájí àgbà bá ìlú jẹ́ irú rẹ̀ náà wá ní ọmọ tó bá ẹni tó bá pẹ̀lẹ̀ ní ọmọ bàbá Lagege ìtumọ̀ rẹ̀ náà ní pé mọ̀rìkàsí lòun náà nílábà rẹ̀ ní mọ̀rìkàsí ìlú mọ̀rìkàsí ìyàtọ̀ tẹ́gbà tó lòun náà ní júmlà ó tún lè wá ní mọ̀rìkàsí ìyàtọ̀ òun náà ní pé máa lọ́kọ̀ rẹ̀ mọ́mọ́ sọ pé mọ̀rìkàsí ni ọmọ kò sọ̀rọ̀ kankan ní kò sọ̀rọ̀ àbùkù kankan bẹ́ẹ̀ àti àdàbíyà àti mọ̀rìkàsíyà Yorùbá rẹ̀ náà ní àwọn ọmọ alájí àgbà àti àwọn ọmọ bàbá Lagege mo wá ní bàbá wa Imam Offa wa pé kálukú sákèsí bàbá Imam Bashiru lẹ́fẹ̀ àwọn
asa yóò fẹ́ káráyé mọ̀ rí ẹ̀nẹ́ tí ò lẹ́kọ̀ọ́ yóò fẹ́ káráyé mọ̀ rí ẹ̀nẹ́ tí ò ní bàbá ńlé àbá tó ń wá jáde àbá Jabata jáde sọ̀rọ̀ sí Jaqmal dáhùn ni àbá Jaqmal ní ẹnì ìbárí omi ẹnì àkáàfù láàárọ̀ balẹ̀ rẹ̀ mi ìtọ́ fẹ́ gbé ọ̀run ò nílé àbùkù ti padà sọ́dọ̀ àbá Jabata kọ́lọ̀ tó bẹ̀ wá ní Kùránì ní pé Kùránì ní na ìgbà sátà iná yàyàdá kan ní tẹ̀túlà ní máa ánà bìbá sí ti yàdíyà ilé kẹ̀lẹ́ àtúlà ìwọ́ bí ọ̀rọ̀ káráyé tó máa ọ̀rọ̀ tí a tó máa fà tá a tó máa dà nkẹ́rú tí ìyá ó tó máa ṣẹlẹ̀ nu àbá Jaqmal wá dákẹ́ ní ọ̀rọ̀ ní ìpèsè tọ́ọ̀bù ìfútu gíàlì ẹ̀kọ́ ni àbá Jaqmal ló ọlọ́mọ bàlákà yọ̀jẹ́ ẹ tó bá ṣe nǹkan tá a bá gbádùn ẹ̀ kó ṣe lè kò sí tó burú ká jáde ká sọ báwo Jaqmal bá ṣe nǹkan mí kò sí tó burú ká jáde ká sọ yóò náà lérí tí bàbá wa Imam Offa tábà Jaqmal wá jáde lélẹ́rí mo rí pé ẹlẹ́kọ̀ọ́ tún ni àbá Jaqmal bẹ́ẹ̀ ìdí ni pé ara yìí àwọn kan fẹ́ ti àbá yìí sí ní kọ́sà mọ̀ pé òun wíkú wí dàbá yìí ó sọkúsọ dàbá yìí ó bàjẹ́ dàbá yìí àṣà dàbá yìí àbá yóò ní bíbí àbá yóò níran kò sẹ́ni yóò lè sọ̀rọ̀ sí kò lè gbàmọ̀ràn kò sẹ́ni yóò lè kàn lábùkù wọ́n wá lọ́dẹ̀ gbé fídíò ó fídíò jáde ọmọ ajẹ́ ní test wọ́n wá tàbí fọ́tò àbá Jaqmal sí àbá àwọn gbọ́ yé pé èmi nìkan kọ́ mo lọ̀rọ̀ yìí wọ́n jọ fi kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ ni ìsìnkú ọmọ bàbá Lagege Yorùbá rẹ̀ lágbáwá rẹ̀ ní àgàbíyá àti mọ̀rìkàsíyà ìwọ́n tó pẹ́rẹ́ àwọn alájà àgbà Yorùbá rẹ̀ ọmọ alájà àgbà lágbáwá rẹ̀ ní àgàbíyà gẹ́gẹ́ bí mo ti sàlàyé ìyá àtàrí yẹn mo á sọ pé ó ti dá nìyẹn ẹni kú bàtà bàjẹ́ pa ọmọ wò pé wọ́n ń tàbí mi lọ́dẹ ṣe wíńdò yẹn wọ́n tiẹ̀ ìgbà tó bàjẹ́ pa ọmọ wọ́n ń tàbí mi èmi ni Imam Offa fèsì tí wọ́n bá wá jáde mọ́ fún Imam Offa lẹ́sìn pé Ìlọrin lèmi wá ìlú Offa lẹ́yìn kọ́dà kẹ́ wá jẹ́ lọ́rin gan làyà ni ìrọ̀ hákì ṣéyà kọ̀ọ̀kan mi lọ́gbà tí bá ti dájú kọjá ní fèsì tápàjá pàmò bá lè ṣe ìjà ni ìmọ̀ gàdá gbàdá bí o tó ní gbàgbé kò tó ní dàní tí káàkiri sì nínú mọ̀lẹ́bí àtẹ̀rù àtàrà lójú àwọn sọ pé ọ̀rọ̀ tí Imam Offa sọ yẹn wọ́n wà nípò rẹ̀ wọ́n sì ka wọ́n wá pé fún ká amúrúṣà ẹ̀wọ̀n ọ̀rọ̀ tó pé fún gbogbo káàkiri ní àtàdàbí àti mọ̀lẹ́kàsíyà bàbá Jaqmal tí wàá gbé wá pé aráyé kì í sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó ti pẹ́ ni èkejì mi nìkan kọ́ gbogbo anájọ bá wí Imam Offa sí ní ìbí bàbá náà wọ́n jẹ́ fún àáfàá ni wọ́n gbé yẹn máa dé ní ipò gíga wọ́n dé bẹ́ẹ̀ wọ́n sì tó sọ ẹ dákun ṣé ogun ò ní sinmi ṣé ìgbọ̀kànbalẹ̀ olúwa náà lò yáwá ìtẹ́mi máa fẹ́ gbogbo ìgbàdí torí mo bẹ̀rù mọ̀rìkàsí tó ń jà àdàbí ń jà táwọn òní mọ̀rìkàsí ló lé táwọn òní àdàbí ló lé ẹni mi lè mọ̀ ní àmọ́ ní ládùúgbò ẹ máa pàdé ní mọ́sálásí ẹ máa pàdé níbi wáàsí ẹ máa pàdé níbi kọ́mọ àgbáríkà ọ̀rẹ́ yìí ti pọ̀ bí bàbá Sheikh Adam máa jẹ́ qiblatul ibad tó sì pé wọ́n tí bàbá alájà gba alájà ìráyé pé bàbá olùwàsí àgbáyé rọ̀ yìí mọ́ ọ̀tọ̀ wọ́n pè ní qiblatul lil ma'arif alájà bàbá alájà àgbà náà wọ́n ní tiwọn náà Sheikh Adam kọ ujubatu zaman kò sẹ́ni tó náà wọ́n sọ̀rọ̀ fún nínú wàsíyà bàbá Sheikh Adam sì ni pé alájà bàbá alájà àgbà èsì ọ̀tá mi ò gbogbo ẹ̀ mọ́ mi àfáàní alájà àgbà àfáàní Sheikh Kamaluddin gbogbo ẹgbẹ́ bá ti rọ́ ọmọ kẹ́wù mi nǹkan kan náà ni bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀nu àsọ́ọ̀lẹ̀ bàbá Sheikh Kamaluddin náà ipe gbogbo àfáàtẹ́ bá ti rí àfáàní ni o gbogbo akẹgbẹ́ yìí tẹ́ bá ti rí kọ́ o akẹgbẹ́ yìí ni o àwọn àkọsẹ̀ wá ní ẹnìkan ló ń bọ́yẹ̀ yẹn ní àfáà Jaqmal mú ẹ̀ẹ́sẹ̀ wọn wá táàjì ọ̀rọ̀ Imam Offa أن تشيء الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم أنتم لا تعلمون àwọn kan bẹ tí máa fẹ́rẹ̀ ní pé káàrin wọ́n sàmọ́ dàrú kí mọ̀gàṣọ́ mọ̀ gbọ́ra wọn yé káwọn àdàjọ́ mọ̀ gbọ́ra wọn yé mo ní lọ́rẹ̀ẹ́ mo nínú mọ̀lẹ́bí bẹ́ẹ̀ náà wá ní káàkiri àbá Jaqmal ló ń
láwọn àdàbíyà tó pè wọ́n wá sí kọ́dà àdàbíyà tó bá pè mọ̀rìkàsí sí bí òde pé wá ṣe program kìí ṣe mùnáfìkì tẹ̀bí Kùránì kánà lọ́dọ̀ ọ̀dà pọ̀ bẹ́ẹ̀ náà ni mọ̀rìkàsí náà tó bá pè àdàbíyà àbí sùmùrà kìí ó lè ṣe mùnáfìkì bí Sheikh Adamu ti gbé ló jẹ́ káàsì ni wọ́n tú nígbà wọn sí mẹ́lẹ́ pẹ̀lú àbáríkà bàbá mùdírù mọ́rìkàsí bẹ́ẹ̀ ni bàbá alájà gbà á sí dáńkọ́ máa tú ẹ̀ tó bá jẹ́ mùnáfìkì ló àdàbí àgbà bá jẹ́ mùnáfìkì ló mọ̀rìkàsí àti ìrìyà máa tú tó bá tó lé fún ọmọdé àní wọn. ìgbé fídíò bàbá Imam Offa tó ti ṣe tipẹ́tipẹ́ èmi náà wo fídíò yẹn gbà ìgbé tó bá ti kú àfẹ́ nìkan ẹ fọlápàá gbé ẹnìkan ọ̀jẹ́ síbẹ̀ lọ́fà àwọn fi ooru mú àwọn fara ní kò ní gbádùn Offa tẹ́yẹ bá rántí ọ̀rọ̀ ìgbà tí bàbá Imam Offa ti sọ̀rọ̀ káwọn kan wò pé opportunity kan lára sílẹ̀ yìí àfa Jaqmal ti bẹ́ẹ̀ nìkan já kó wá fẹ́ sá síbi ọ̀rọ̀ bàbá Imam Offa jáde lóde kílà káyà àfa Jaqmal bá ẹlẹ́kọ̀ọ́ lélẹ́yìn àdìmú wà kọ́dà àwọn èèyàn máa sọ pé mọ̀jàmọ̀sá lógún èèyàn sì máa fi èèyàn máa lógun jà èèyàn sì máa fi ẹ̀kọ́ gbé ayé ìdí ńlò táfà Jaqmal lòun tó gbọ́ Imam Offa yẹ pé mi nìkan kọ́ kìí ṣe new video èyí ò gangan ni wọ́n pè lẹ́lẹ́kọ̀ọ́ tó bá jáde tó bá ń fèsì kò sí tí Imam Offa ṣe àmọ́ àwùjọ tó máa dàrú lọ náà ni. bàbá Sheikh ní ọlọ́run bá tún sàlékò kẹwọn bàbá Sheikh ọlọ́run tó máa sàlékò kẹwọn ètè bá ń dàrú ló mọ̀rìkàsí láàrin àwọn àfa ọlọ́run bá yẹjú ẹ̀ bá tó ètè bá ń dàrú láàrin àdàbíyà náà ọlọ́run bá tó kájọ kan fídíò yẹn fídíò wọn fẹ́ fi já wa lẹ́nu ẹjọ́ máa gbọ́ àyà mi já ẹ pé ṣé ẹ̀ tó sọ̀rọ̀ ẹ tí wọ́n gbọ́rọ̀ rẹ̀ tó ń tàbí fídíò wọn gbọ́ yẹ pé ó ti pẹ́ ó fídíò àmọ́ alhamdulillah ọlọ́run fọ́ta sí Kùránì ní innal lazina dájúdájú àwọn ẹ̀ka yuhibbuna tí máa wù wọn àǹtẹ̀ṣí al-fahisha kí àgbákọ́sà máa ṣẹlẹ̀ ìyẹ̀yọ́ máa ṣẹlẹ̀ fil lazina amanu sáàrin àwọn ẹni ọlọ́run láàrin àwọn ọmọ kí ó Sheikh Adamu láàrin àwọn Sheikh Adamu nìdí wọ́n mọ̀ bọ̀rọ̀ ayé wọ́n sà máa jà wọ́n sà máa búra wọ́n mọ̀ yẹ kí gbogbo social media wọn máa wá dàrú láwọn azabun alimun fid dunya wal akhirah àwọn ni wọ́n níyàwó kọ́ni ẹ̀dẹ́rì ẹ̀ tó bá ta kó dáwọ́ ní màkátà ó yin ààyè rẹ̀ ni ó yin ilé kéwù rẹ̀ ni ó sì yàn àbá rẹ̀ ni wọ́n nǹkan mi náà kúrò fi yàn àbá rẹ̀ wọ́n náà yà á rọ̀ hábà rẹ̀ á ṣí àrẹ̀ á kọ́mẹ́ntì ẹ̀ orí ìmọ̀lẹ̀ tọ́lọ̀ fún Sheikh Adamu kọjá kẹ́ni fún àwọn ọ̀fẹ́ ọ̀bọ̀ èèyàn kẹ́yà báyà rẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ ni ti Sheikh Adamu di òní ni 9 àbíbẹ̀kọ́ ni ọ̀nà ni 10 ọ̀túnla tí ṣe Sátọ̀dé ní 11 tí wọ́n bẹ̀rẹ̀ kíní ní lẹ́kẹ́ bàbá yunifásitì bàbá alájí àgbà bó ní irú mi àbẹ́ni kó ṣe wá jáde tó ọ̀rọ̀ fẹ́ fọwọ́ borí alájí àgbà tí ọwọ́ mẹ́wàá ká ojú òun ni èèyàn kan bá yá ara rẹ̀ jẹ́ ni àwọn ẹni tí ṣiṣẹ́ mo fẹ́ kára yóò fi tí wọ́n fi mọ̀ pé mo fẹ́ràn bàbá alájí àgbà ní kí n máa takò mọ̀rìkàsí ìtara fi mọ̀ pé mo fẹ́ràn Sheikh Adamu mo fẹ́ràn bàbá Lagege náà ni máa takò àdàbí ètò àbá káyàn ní ó sì ní ìsìlámù mọ́ni tẹ̀lé kó má láyà èèyàn yìí ní mọ̀rìkàsí ó yin lè kéwẹ́ kọ́ká tó ọba tí lè bá wọn gbé lárugẹ àwọn náà tó kiri ànàgẹ ní ìjọ náà àdàbí ayé àtàwọn bẹ́ẹ̀ náà ní kẹ́kọ̀ọ́ wá jẹ́ kó wá yin bàbá alájà gbà pé àdàbí ìyàtọ̀ kàmálí ìyàtọ̀ mèṣẹ́ yìí náà tààjìrì àdàbí ẹ̀wọ̀n wọn ni ó ti dà tó kí wá ní orí yóò dá orí yóò lọ ìkàkà mi bẹ́ẹ̀ kékeré kan bẹ́ẹ̀ èmi ni mo fẹ́ bá yí ara mi jẹun orí alájà gbà kọ́ ọjà bẹ́ẹ̀ làyà kàfá nùjàlá làyà kàfá nùjàlá ẹni ọlọ́ba ti sàn tó ti di òun ọwọ́ wa yóò lè kọ́ba rẹ̀ lẹ́yìn ọmọ bá yí ara rẹ̀ jẹ́ mo gbádùn àwọn àjà Jaqmal púpọ̀ kọ̀dá káwọn ló sì ní bàjẹ́ ìtí ń wu bàbá Lagege náà nù káwọn wọn máa tó kọ́ máa dá bẹ́ẹ̀ náà bàbá Imam Offa tó pe káàkiri sákèsì ọlọ́run ní wọ́n ní àpàdà sí àwọn tá a gbé torí káàkiri wọn sàfi dàrú Kùránì ní lahum azabun alimun fid dunya wal akhirah ayé wọn ń bá ọjà ìyàwó sẹ́yìn alára lè gbà yọ lọ kí ni wọ́n ṣe wọ́n kà ń bá ní àwùjọ àwọn àfáàjẹ káwọn mọ́tò kọ́mọ dáná ni àdúgbò ayé abẹ́ gbọ́ yé ni pé innal lazina yuhibbuna an tashi'a al-fahishatu fil lazina amanu lahum azabun alimun fid dunya wal akhirah ìwọ́n mọ̀ dàmú ta ló sọ fún
wa pé tí dàrú ò ní ṣe tó táàtù máa wá kún táàtù máa jáde kún gbogbo ẹgbẹ́ wo mi tí yóò ní bàjẹ́ bá wá ṣí ẹ̀rẹ̀ gbogbo àwọn tá a sọ̀rọ̀ pa wọn náà tí wọ́n ní ò ní bàjẹ́ edele àwa náà yóò máa da àdàbí ò ní bàjẹ́ láíláí ó ní wọ́n máa lọ sí náà níbẹ̀ náà ti ní mọ́kàsí náà bàbá Alágége àdékù àlàáfíà ara nídìí àtàlà òjìdó náà ti mọ̀ kaba ní bàbá ọlọ́mọdé wọn lápàdà sí mo kí àfà Jaqmal làkàyè ò ní bàjẹ́ edele gbogbo ẹ̀ kàwá sọ̀rọ̀ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.